Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Wọ́n fi ń páyà àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú Ọlọ́run torí kò sádéhùn kan tí gbogbo wa bọ́lọ́run ṣe tayọ wípé à ń láyé lọ sìn ọ́. وجعل الأولياء صفوة خلقه. Lẹ́yìn ìgbà tọ́lọ́run máa wọn ànábì rẹ̀ tán ó wá máa wọn ààyò rẹ̀ àwọn wàlíyí Ọlọ́run ó wá mọ́ kálukú wọn nínú àwọn ẹ̀dá tó dá bí bàbá wa Lájí Àgbà, bàbá wa Lágége, bàbá wa Àfá Àgbà, gbogbo àwọn ẹni Ọlọ́run ó wá mọ́ wọn lẹ́yìn tiwọn náà. فهم إلى لقائه يتاهبون. Àwọn tá a wá wí wọ̀nyí wọ́n máa lọ́dọ̀ Ọlọ́run lẹ́ni tá a máa ta wọ́n lọ́rẹ̀ yí pé ìgbà ó soríire dáadáa tá a ní ọlọ́gbáyé ṣe náà lọ́gbáyé ṣe. هو الواحد. Òun náà lọ́kan ṣoṣo. المنزه عن الولد. Ọba tó pọ́pá bọ́sẹ̀ níbi pé àáròyìn ọmọ pẹ̀lú rẹ̀ yí pé ó bímọ. والوالد. Àbẹ́nìkan ló bí ọgbọ́pá bọ́sẹ̀ rẹ̀ kò ní méjèèjì. المقدس. Ọba tó mọ́ lọ́lọ́run. عن المشرك. Nípa ẹbọ ṣíṣe kò ní gba ẹbọ kò sì nígbàkejì. عن المشارك والمساعد. Kò nígbàkejì kò sì rólùrànlọ́wọ́ Ọlọ́run pọ́pá bọ́sẹ̀ ń bẹ́ẹ̀ gọ́fúnà tòní onígbàkejì olùrànlọ́wọ́ rẹ̀ ni Ọlọ́run wà ní méjèèjì. هو من أضحك وأبقى. Òun náà lọ́ba tí wọ́n ń pọ́ lẹ́yìn ọba tá à ń wí tá à ń dúpẹ́ fún òun lọ́ba tí ń pọ́ lẹ́yìn tí sì ń pọ́ lẹ́kùn. وأمات وأحيا. Òun náà ní ọ̀pá òun náà ló ní ọmọ ṣẹ̀mí pọ̀ ọba sùn lálẹ́ àná ọ̀pá ọ̀nù ẹtí ọba rí pé ọba mọ bí kú ṣe rí ẹrú Ọlọ́run kan ó gún ọ̀kadà ọwọ́ ajá bọ́m̀bẹ̀ ọwọ́ adákú ó ní ha bóun ọba mọ bí kú ṣe rí dídákú yìí gan ọ sọ fóun bí kú ṣe rí torí tóun ti rí ó ti kọjá bẹ́ẹ̀. فنحن نحمده. Ọba tí gbogbo àlàyé wá wà lọ́wọ́ rẹ̀ àwa wá ń dúpẹ́ fún wọn. ونستعينه. Bẹ́ẹ̀ là ń wá hàn lọ́wọ́ ẹ̀. ونستغفره. Bẹ́ẹ̀ náà là ń tọrọ àforíjì fẹlẹ́sẹ̀ ni wọ́n kò foríjì wa. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. Àtúnwá wa lónìí sọ̀rọ̀ fún gbogbo aburú ẹ̀mí wa ẹ kọ́kọ́ bá wa fọ́ kú bó ṣe ṣe fún ànábì wa Muhammad ó sì gbà kú lọ́wọ́ wa. من يهد الله فهو المهتدي. Torí tó já máa wí bẹ́ẹ̀ ni pé ẹni tọ́lọ́hun bá fi mọ̀nà irú wọn ní mọ̀nà dálẹ́. ومن يضلل فلا هادي له. Gbogbo ẹni tọ́lọ́hun bá sì ṣì lọ́nà àkọsẹ́ tó bá fi mọ̀nà mọ́. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. Lẹ́yìn ìgbà tá a dúpẹ́ fọ́lọ́run tán àwa ń jẹ́rìí pé kò sí ọba kan tó tó tiẹ̀ ọ̀kan ṣoṣo ni ọba tí ò lórogún ni. ولا تنالوا الآفات. Gbogbo àdánwò kan kò ní kọlu Ọlọ́run. ولا المنون. Ikú kan ò ní kọlu Ọlọ́run. Ẹ sì parí Allahu Akbar. تكونت بقدرته الأشياء. Ọ̀kàkà gbogbo nǹkan yẹ́nyẹ́ pátá pẹ̀lú agbára rẹ̀ lè kájọ gbogbo nǹkan. وانشقت بحكم العبد. Ọwọ́ á mú وانشقت ọwọ́ á fọ́ بحكمته pẹ̀lú ìdájọ́ rẹ̀. الأرض والسماء. Ọfọ́ yóò wá fọ́ sánmà àti ilẹ̀ pẹ̀lú ìdájọ́ rẹ̀ lóòjì àdìkì àmọ̀ pé ọyá ìwọ sánmà bí kan bá ti ń fọ́ kíkejì ọ máa fọ́ kíkẹtọ́ máa fọ́ ilẹ̀ ẹlẹ̀ máa fọ́ ẹ máa fọ́ tẹ̀lé ara yín bẹ́ẹ̀. وكتب بمشيئته السقاء والسعادة. Gbogbo tó dá ọwọ́ akọ irú ikú mọ́ mi ó sì kó eré ire mọ́ mi Ọlọ́run ṣàfiwá sínú olóríire kò sí tọ́lọ̀ wọn kó eré ikú mọ́ kò sì sí tí ò kó oríire mọ́. ti parí ẹ̀. Wọ́n ló ti parí ẹ̀ ni. Gómìnà yìí ìwé òṣèlú ikú ń tiẹ̀. Gómìnà yìí oríire ń tiẹ̀. Ìwọ sóríire ń tiẹ̀ ìwọ oríire ló bá Wọ́n sọ̀kalẹ̀. àfá yìí ó ṣeré ikú ń tiẹ̀. La ilaha illallah. Torí gbogbo sẹ́tì ọ̀dà ni ó wà lọ́wọ́ yóò sì dúró lọ́wọ́. Torí gbogbo alẹ́ làwọn oníṣẹ́ wọn máa wá gba iṣẹ́ bí aago
gba bí wọ́n fi apẹ́ èèyàn sí bí a gba bí wọ́n fẹ́ pẹ̀ èèyàn sí bí a gba bí wọ́n fọ owó obìnrin sí alẹ́ wọn máa gbé mílíọ̀nù wá lórí àkáǹtì yọmọ ọdún gbàgàgbàgà àwọn ará ilé wa àtàwọn ẹbí ni wọ́n máa gbé àwọn kí afáàkiri gbogbo àdúgbò rẹ̀ inú wọn bí wọ́n rí ọlọ́gbọ̀n afáàlà yìí àwọn ìjọ kí ọmọ ẹ̀kọ́ dúró. ثم لتسألن يومئذ عن النعيم iṣẹ́ dáadáa lọ́wọ́ o níjàrá bí ire èyí tí wọ́n fi wé pẹpẹ sí ìwé òní. ìjàjáwé mẹ́rin pọ̀. ẹ̀jáwé àlùbọ́sà yóò ẹ lọ́pọ̀ ọmọ ẹ fi hàn tún ìwé òní. àfikà èèyàn àtàǹpàkò lè ewu ẹ̀yìn abuké gbogbo àwọn àfi sápò gbogbo wọn sápò bí abẹ́bí wọn lọ. nítorí ẹ̀ ní jò kan lọ́sàn-án àforúmájú wọ́n máa tó ọkọ̀ bí mẹ́ẹ̀ẹ́dọ́gbà kalẹ̀. wọ́n máa gbọ́dọ̀ pa àwọn ọmọ àfa àdúgbò ní wọ́n sáwọn àwọn eléyìí dáa lọ́dún tí yín ní ẹ̀yin lẹ́ka nǹkan báwọn kún gbogbo ẹ̀dúgbàjú ọlọ́run. wọ́n kájà bẹ́ẹ̀ bí mo ṣí àti ìsàká wọ́n sàáyà. gbogbo nǹkan yẹn pátá lọ́lọ́run kò oríire mọ́ ó sì kó ẹni ikú mọ́ bẹ́ẹ̀. yóò wá fi gbogbo yẹn ṣá. a máa wá jẹni tó bá wù á jẹ́ ní àgbẹ̀ mọ́. wàyà hàmú máa ń yẹ ṣá. yóò sì kẹni tó bá wù ìwé ìwọ́sẹ̀ àníkẹ́ ló fi gbáyé. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. lẹ́yìn ìgbà tá a jẹ́rìí pé kò sí ọba kan àyàfọ́ lọ́hùn tá a wá jẹ́rìí pé ànábì wa Muhammad wọ́n ṣe jẹ́ gbajúmọ̀ tó tẹ́nìkan gbajúmọ̀ tá ànábì ẹ̀rọ ọlọ́gbọ̀n òjíṣẹ́ rẹ̀. صاحب الوصف الأكمل. ànábì ló lórí gbogbo ẹ tó pé ní ròyìn bí bàbá wa ànábì àgbà ṣe pé ròyìn tó tẹ́nìkan ọ̀fẹ́jọ́ wọn sùn rí ànábì wa pé kù wọn. من صلى عليه وهو قائم. gbogbo ènìyàn wù tó bá sàṣàlátù fún ànábì wa Muhammad tó bá ṣe pé orí ìgbó báyìí ní ti ń sàṣàlátù fún ànábì. غفر له قبل أن يجلس. àwọn àfáà lọ́lọ́wọ́ forí jìn ṣáájú kó tó jòkólẹ̀ lẹ́yìn ìgbà tó sàṣàlátù sí. ومن صلى عليه ẹni bá sàṣàlátù fún ànábì. وهو قاعد. ọwọ́ ajẹ́ni tó jòkó bá ṣe jòkó tà kó. غفر له ọlọ́wọ́ forí jìn قبل أن يقوم. ṣáájú kó tó dìde tó ti sàṣàlátù. ومن صلى ẹnikẹ́ni tó bá sàṣàlátù وهو نائم. tó ṣe pé ńgbà tó fẹ́ gbẹ̀fẹ́ lélẹ̀ tó fẹ́ sùn lọ́wọ́ anijẹ́ tó sùn ò jẹ́ sàṣàlátù. غفر له قبل أن يستيقظ. ọlọ́run ó forí jìn ṣáájú kó tó jí. صلى الله على رسول الكريم. wọ́n ní ẹyọ bá nẹ́bí wa Muhammad àtàwọn aráalé rẹ̀ àtàwọn sábẹ́ rẹ̀ àtàwọn tó tẹ̀lé ànẹ́bí pẹ̀lú dáadáa lápapọ̀ bẹ́ẹ̀. lẹ́yìn náà عباد الله gbogbo àwọn ẹbí ṣe ọlọ́run خطبتنا اليوم ọ̀rọ̀ àwọn bàbá wa ní jimá tòní تدل على مولد النبي صلى الله عليه وسلم. yóò máa dá lórí bíbí ànẹ́bí wa Muhammad. فلا إنكار عند ذكر ولادته. gbogbo àwa mùsùlùmí tá ń bẹ nínú jimá tá ń bẹ mọ́sálásí jimá lọ́sàn-án tòní kò sí kíkọ̀ kan níbi ká ìrántí ànẹ́bí wa Muhammad. فإنه من البدعة المستحسنة. ẹ bẹ́ẹ̀ bá sọ pé bídíà ni bídíà òfò kọ́ nínú bídíà dáadáa tí àdáálẹ̀ dáadáa tí wọ́n ṣe ní bídíà tó lẹ́tọ̀ọ́ nǹkan rẹ̀ tó lẹ́tọ̀ọ́ lè dálẹ̀ yìí. وقد أوجب الله على كل مسلم bẹ́ẹ̀ sì ni ọlọ́run ó ti ṣe ní dandan fún gbogbo mùsùlùmí. إكرامه وتعظيمه. pẹ̀lú pé ká máa pa ànábì lé ká sì máa gbé tóbi kọ́ra ń gbá ayé ànábì wa Muhammad táwọn mùsùlùmí ọ̀mọ́ bí wọ́n ṣe máa pẹ́ tó máa pẹ́ Muhammad ọlọ́run akọ́mọ kì í ṣe tẹ́ máa dákọ́ ọmọ léèrè àṣà àfà tó kéwú ládùúgbò ìtọ́jú àfà àtọ́lọ́run ni ọba ń gbé ẹjọ́ kí òní yóò dá fún oṣù tó pa àfà lè àwọn ọmọ rẹ̀ àfò lè jáde nù wọn. لأن الله أكرمه وأعزه. torí gbọ́dọ̀ lọ́pọ̀ ànábì lé ó sì gbà sọ ipò ànábì wa Muhammad. وجعله منقذ الناس من الظلمات إلى النور. ọwọ́ ni wà ànábì ránṣẹ́ lásán yìí tí mo fi rán ni kó yọ àwọn èèyàn nínú òkùnkùn tí wọ́n wà kó mú wọn lọ ní òmọ́lẹ̀ kó máa jẹ́ ní ire. وجعل مقامه رفيعا. ọlọ́run wá ṣe àyè ànábì wa Muhammad ó ṣe láàyè tó ga tó ṣe pé ànábì ọlọ́run kan kò dé àyè náà. ومولده للمؤمنين ربيعا. ẹ wá ní bíbí ànábì wa Muhammad fáwọn mùmínì ó sọ̀gbàdèrò fún wa ni. فإذا ذكر النبي عندك bẹ́ẹ̀ bá wá rántí ànábì lọ́dọ̀ ẹ̀jẹ̀ dàpọ̀ ànábì wa Muhammad. ولم تصلي عليه tọ́ wá sàṣàlá
kọ́. جعله الله سيد المتقين. Ọlọ́run fúnra ara rẹ̀ ló ṣe ànẹ́bì lásìwájú gbogbo olùbáyọ̀ Ọlọ́run. سيد المرسلين. Ó sì ṣe ní aṣíwájú gbogbo òjíṣẹ́ yẹ́nyẹ́. ومجاهدين. Ó ṣe lásìwájú gbogbo àwọn jagunjagun tó jẹ́ وشاهدين. وشاهدين. Ó sì ṣe ní aṣíwájú gbogbo olùjẹ́rìí náà. عابدين. Ó ṣe ní aṣíwájú gbogbo olùsìnlọ́hùn. Gbogbo wa ẹ̀yà tọrọ àforíjì ọ̀dọ̀ Ọlọ́run, aláforíjì ẹnìkan foríjì wa. الحمد لله رب العالمين. Ọpẹ́ t'Ọlọ́run ọba ní ṣe ọba tó dá gbogbo àgbáńlá ayé. الرحمن الرحيم. Àjọkẹ́ ayé ni àṣàkẹ́ ọ̀run sí ni. مالك يوم Ọba الدين. olùkápọ̀ ọdún ẹ̀san. والصلاة والسلام على من صلى عليه الإله والملائكة. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kọ́ máa bẹ tó ṣe pé Ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ àtàwọn màláíkà máa ń tọrọ ọ̀kẹ́ fún wọn sí ìkẹ́ fún wọn. هو نبينا محمد صلى الله عليه وسلم وعلى أهله àtàwọn aráàlú rẹ̀ وأصحابه àtàwọn sàbí rẹ̀ وسلم. lápapọ̀ àtàláfíà Ọlọ́run وعلى آله kọ́ máa bá wọn aráàlú rẹ̀ وأصحابه kíkẹ́ náà máa bá wọn sàbí rẹ̀ وسلم. ìkẹ́ la tọrọ àwọn afàláfíà parí àtàláfíà Ọlọ́run. أما بعد lẹ́yìn náà عباد الله gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run كما قلت من قبل أن مولد النبي صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí bàbá wọn ṣe ń bá bọ̀ nípa bíbí ànábì wa Muhammad. في رسول الله أسوة حسنة. wọ́n ní ìmọ̀ ń bẹ lára ànábì wa Muhammad àwọn kọ́ ṣe dáadáa kẹ́sẹ̀ gbàsá ànábì ìfẹ́ tọ́lọ̀ fẹ́ gbé dìde lójíṣẹ́ lànàbì sẹ́sẹ̀ wá dá yé má mú jí mọ́ o yé má ṣe kìíní mọ́ o Yé má ṣe sinimá o. yé má ṣe sinimá o. وأخلاقه أخلاق الكريم. kódà dépò wípé àwọn àwà tí ń bẹ lọ́wọ́ ànábì wa Muhammad àwọn àwà alápọ̀nlé ni. لأنه جمع المكارم الأخلاق كلها. torí gbogbo tí wọ́n máa ń sọ pé dáadáa lélẹ́yìí dáadáa lélẹ́yìí dáadáa lélẹ́yìí dáadáa lélẹ́yìí níwà gbogbo ẹ̀ lànàbì kójọ pọ̀ tí ó wù wá. وهو يقول bá ànábì ṣe wá ń wù níwà náà tó yẹ ànábì ọmọ wa sọ báyìí. اللهم olúwa o صبرني في عيني. jẹ́ kéré lójú ara mi ànábì ò tún jọ rẹ̀ lójú pé láìláì lọ́la tá a ṣe yọ. صبرني في عيني. kéré mi lójú ara mi. وكبرني في أعين الناس. wá gbé mi tóbi lójú àwọn èèyàn ìwọ kọ́ ló ní kéèyàn pọ́n ọ lé lọ́dà sọ́lọ́hún. أخيرا níparí مما روي nínú tí wọ́n gbà wá لما أعطى الله موسى الألواح nígbà tó lọ fún ànábì Mùsá ní wàhálà rẹ̀ kí ni wàhálà Ọlọ́run òun náà ní àtàwọ́rá. نظر فيها ànábì Mùsá wọnú tírà tí wọ́n fi. فقال موسى يا رب ànábì Mùsá wá pé ìwọ Olúwa o لقد أكرمتني بكرامة لم تكرم بها أحدا من العالمين. ó ti pọ́n mi lé ní pípọ́nlé kan tó ṣe wípé ọ̀pẹ́ nìkan kan lé nú gbogbo ayé yányán pátá síwájú mi ọ̀pẹ́ mi lọ pọ́nlé tó bẹ̀. فقال الله تعالى Ọlọ́run wá sọ̀rọ̀ يا موسى ìwọ ànábì Mùsá إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي. èmi ni mo sà ọ́ lẹ́sà lórí àwọn èèyàn pẹ̀lú tírà mi àtọ̀rọ̀ mi tí mo gbé fún ọ. فخذ ما أعطيتك níta wá fún ọ gbà mú dáadáa o. وكن من الشاكرين. wá bẹ nínú ẹni tí ó máa dúpẹ́ ipò tó wà nínú yóò sí ń bẹ̀ ipò tí wọn náà wà tó bó ṣe rí jẹ máa tí ń bọ̀ ọ́n jẹ́. ọmọ márùn ún wọ̀nyí nísìn ẹ̀mí wọ ẹ̀yọ káàkiri ó sì ṣèyàwó ṣáájú tiẹ̀. òun ti bẹ́ẹ̀ náà bí òun ti rí bímú náà ń sì ń ṣe yára pẹ̀lú ọmọ ọlọ́wọ́ ẹ̀ sì ti pẹ́ bọ́lá ọ̀dọ́ àtàlùmíyà ìgbà bímọ kì í sábì wà. wọ́n gbé mọ́tò tí ń
ṣe é fèjì wẹ́n tí ò ní má banú jẹ́. Ọdún wa banú jẹ́ ó ti ẹ̀dá kó onígbẹ́ lápàdé kí wọ́n ti rà àwọn olùdíje ọlọ́run fi bẹ̀rẹ̀ wọ́n kọ̀ sí alẹ́ nìkan ò rí gangan tí ó ti wọ́n bá ti. Ọmọ wa lọ ilé ìwé níjọ́ kí ló máa ṣe ń jọ ìyá pàtì. Ọmọ mi ò dá ọlọ́mọ kọ́ ọlọ́mọ dàpọ̀ bí ọmọ ilé ìbàdí mọ́tò ló bí àwọn ọmọ yìí lókùnrin yẹ́sì Basira ẹ̀ta ọmọ àdìgbò ìjẹ̀bù jíjìdé wọ́n lọ àwọn gbogbo wọn wá ní kí ìta sí wọn dọ̀rọ̀ lọ́wọ́ nígbà lọ nígbà òsì ẹnìkan tó dọ̀kọ̀ lákàdé jẹ́ ìgbọ̀ wọn náà tó bá gba ibẹ̀ àdọ̀dà sí dáadáa ẹ̀jẹ̀bà pásítà wọn wà àwọn ọ̀rẹ́ lọ́wọ́ wọn dáàdì wọ́n ti sílẹ̀ bẹ̀rẹ̀ wọlé pé ọmọ ẹ̀sìn àbádá dá àbátọ̀ wáyé rí bàbá ni òun wò bàbá wò ó tó dáná jẹ́ lónìí àwọn ọ̀rẹ́ àjáde àwọn tó wọlé lẹ́gbẹ̀ẹ́ ìgbà lọ́sọ̀rọ̀ nígbà tí ó sì ọmọ kan dé bàbá rẹ̀ ti wà ní ilé ìwé látara ọmọ rẹ̀ wá ní ààrẹ mo ń dúró àtàtà ẹ̀kọ́ ní ẹ̀ka ẹ̀ tí sáré lọ àwọn olùkọ́ra lè ní ìwé kí n tó gbé wọn tó bẹ́ẹ̀ yíwọ́ pàtàkì ìwò ní ọ̀dà ní àwọn olùkọ́ wa padà bàbá náà bàbá kan ọ̀rọ̀ náà nítorí kí ọmọ tó sùn ọmọ tó ń yún ìyá yí ọ̀rọ̀ wọn lárí báyìí ọmọ náà wọlé ẹgbẹ́ ẹlẹ́dàá ìka rẹ̀ bẹ́ẹ̀ wọ́n tọrọ wọn wọ́n tọrọ àwọn ọmọ bàbá tó bá bàbá rẹ̀ ìgbà tó fi wé ká èmi ni mo fà ọ́ lọ́wọ́ tí mo wá tó lọ́wọ́ ní kí n tèmi èmi ni mo jẹ́ sínétọ̀ lọ́la rẹ̀ èmi wọ̀ lọ́jẹ̀ èmi ni ó ti ya kalẹ̀ nù sàrẹ́ tó mọ̀ pé sínétọ̀ ní bọ́ wáyé. ìwà ń dà mo bọ́ wá pa tí mo bọ́ wá gbogbo ẹ̀ kí n tèmi gbé lédè dáńsẹ̀ yìí tí mo bá ní ìyàmá tó rí tiẹ̀ kọ́ bá sọ fún àwọn gbà bàbá rẹ̀ ní lọ. ètò bí tó bá tó wá ní ìbámu láyé ìyá rẹ̀ ni ó tẹ̀ yẹ wá yóò wá jẹ́ ìyá rẹ̀ bí ó jẹ́ ìyá àárín ìwọ rẹ̀ ló kù. ọwọ́ wo àwọn tí mọ́tò wọn ló tì kódà kò tiẹ̀ pariwo ẹ̀ lé pé mọ́tò òṣìṣẹ́ ẹ̀ mọ́tò ẹnìkan sì tá ti tiẹ̀ lé kẹrin dàdá ní ìwé àdáni kẹrin orúkọ àdúgbò ìgbòho mọ́tò ẹ̀ ní kọ́kọ́ ké báwọn láàárọ̀ yìí ìgbà bá ti láwọn kí ẹ̀ báwọn wọ́n bá padà lọ́wọ́ kí wọ́n kò ní ṣiṣẹ́ wọn àti wọ́n da eré ẹ̀rú kó tó wá kí yẹ̀ wọ́n. tọ́lọ̀ bá ṣe fún ọmọ ẹdúgbẹ́ bá ọba lọ́kọ tí ọba ti gbọ́ tí ẹ̀ máa bẹ lọ́hùn fún ni bá ọba bímọ bí ọba ti rìn nàtọ́ ẹ̀ fún ni ẹ̀ máa bẹ lọ́hùn ni má kò sí alẹ́ nìkan tí ẹ̀ gbá kọ́ máa nà ọmọ nílé kúrò kẹ̀kẹ́ náà. ẹ̀ wọ́n lọ́wọ́ ti tò ní. òṣìṣẹ́ ní orí. agbára sì kọ́ lówó agbára kọ́ lówó ẹ lọ́jà ẹ lọ́wọ́ mọ́lá àpò ká bàbá mẹ́ta ló pọ̀ báyìí wọ́n lè ẹ fún ọgbọ́n olùdó rẹ̀ olùdó wọ́n wá gbé òǹkó fóònù mẹ́fà sínétọ̀ dàbí lásán ọ̀wá kọ́lé ní mẹ́rin fóònù lásán ní kúta nípa bí iye fóònù nípa òun náà tó lóru ìlú abẹ́rẹ́ àwọn ìdílé náà ẹ̀rọ lásán pọ̀ àbíkí ọmọ ní ìbáwọ̀ ní ọ̀sọ̀ fún ọdẹ ẹ̀rọ ìlú wọn owó ní títà lọ ní ìbẹ́ ìbẹ́rẹ̀ ní títà lọ lórí wọ́n sì dájọ́ fún lóòótọ́ ní olórí bí sínétọ̀ níbi òun ti ń lówó lù lẹ́wọ̀n kó fóònù dání ẹ̀rọ pẹ̀lú ọmọ ọkọ̀ wàkún mina ṣáàkìrínà ya Musa. ìwà ànábì Musa máa bẹ nínú ẹtí ọmọ dúpẹ́ pé alhamdulillah. wàtàmútù àlà hubbi Muhammadin. bọ́ọ̀bá wa ń bẹ lójú ẹ̀ ní ẹtí ọmọ dúpẹ́ wá gbìyànjú kó o kú lórí ipò nífẹ̀ẹ́ ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. fakala Musa man Muhammad man Muhammad. ànábì Musa wa sọ̀rọ̀ pé ta ni Muhammad tó dá sọ̀rọ̀. قال أحمد الذي أثبت اسمه على العرش. Ànábì Ọlọ́run wá fún ànábì Musa létí pé ànábì tí mo wí Muhammad tí mo wí òun lẹ́nu tó kọ rẹ̀ rinlẹ̀ lé àlàárà sí èmi Ọlọ́run. قبل أن أخلق السماوات والأرض. Mo fún kọ rẹ̀ rinlẹ̀ láàrin àárà sí mi ṣáájú kí n tó dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì. بألف عام. Ọ̀kẹ́gbẹ̀rún ọdún kan tí ń dá sánmà àti ń dá ayé tí ń dá gbogbo ayé bẹ́ẹ̀ ni mo ti ṣe bẹ́ẹ̀ kalẹ̀ pé ọyá kọ́kọ́ rẹ̀ ọmọ bẹ láàrin sánmà ẹ̀dẹ́ tí ì dé òkè tí ì dé ilẹ̀ tí gbogbo bí ọ̀tún ti dé. سوف أقيم لهم بين إخوانهم. Ìpadà wá gbé dìde láàrin àwọn èèyàn tiẹ̀ yìí tó bí àwọn èèbó nínú. وأجعل كلامي في فمه. Ìwà fi ọ̀rọ̀ mi ìfi sẹ́nu rẹ̀ kọ́ máa sọ ọ̀tọ̀ níbi tí ẹ lérò pa nẹ́bí ọba
jáde tó fi lọ bálẹ̀ lárúbáwá jáde torí gbogbo àwọn ànábì ọlọ́run àárín àwọn Ísírẹ́lì wọ́n ti ń jáde ọlọ́run wá ní eléyìí ìnífà jáde bẹ́ẹ̀ òdìnnú àwọn lárúbáwá lọ́tà ànábì fi pọ̀ tó bá wọn. ويكلمهم بكل شيء عامرا. bọ́bá wá dé náà gbogbo tá a pa láṣẹ yìí pé kọ́ máa fi jíṣẹ́ báwọn èèyàn iná ni ó sì máa fi jíṣẹ́ kò ní sọ̀rọ̀ fẹ́ nù. ومن لم يطيع كلامه ẹ tí ọba wa tẹ lọ́rọ̀ rẹ̀ tó bá sùn. الذي يتكلم به باسمه. èyí tó ṣe pé ó pe èmi ní fi ń sọ pé ọlọ́run ń sọ báyìí o ọlọ́run ń sọ báyìí. فأنا أكون لمنتقم من ذلك. èmi ní dìde síwú ẹni bẹ́ẹ̀ tí ń bá ru ẹni bẹ́ẹ̀ jà. فحب النبي wà á ní fi ànábì wa Muhammad. واجب. dandan ni o ọ̀rọ̀ yẹn ni o. واحتفال مولده من البدعة الحسنة. èyí tẹ wọn ń gbọ́ bẹ́ alẹ́ sẹ́mọ́lúdì alẹ́ sẹ́mọ́lúdì alẹ́ sẹ́gbà alẹ́ sàgbà alẹ́ sàwọ́ kásì ọjọ́ bí ànábì wa Muhammad kásà yẹyẹ rẹ̀ nínú àdáadáalẹ̀ tó dáa ni. nígbà tó pè yẹn pé wọ́n yá ẹja sọdún gbó. عليكم بحب محمد صلى الله عليه ọdún وسلم. fún wa ò lè jáde sí ànábì Muhammad. قولوا صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. أقم الصلاة يغفر الله لنا ولكم. آمين. والله كانوا كتوانا وكتوانا كتابا نقبل القيامة كما الله كما آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله كما الله إليك كتابا كما يقولون إني أتيه أنا أتوقع كما كتابا سوسي ما جاء قبل وبعد. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Àtúndúpẹ́ pé àtúndúpẹ́ wò. Àtúndúpẹ́ pé ayé náà tó tá wọ́n lórí. Ọlọ́run àtúndúpẹ́ fún ọ. Ọlọ́run kẹ́mi wá ń kún jáde ọtún bá wọn dáadáa. Jáde ọ̀sìn dáadáa. Òsèlú tó ní ọ̀ká kọ́ ọlọ́run lọ́ta yóò àdúrà. Ẹ tí ì bá ṣàdúrà lọ́wọ́ yín wá sùn.